Ọdúnládé Adékọ́lá ti fọ́ gba yanga o, ó ti tú kàsálà o. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ fẹ́ gbọ́ nǹkan tí Ọdúnládé Adékọ́lá tí ó sọ nípa Portable yóò sọ wípé ó ti fọ́ ìgbà yanga báyìí, àbí báwo ló ṣe sọ? Ẹ̀yin tèmi, ẹ fi ara balẹ̀ kí ẹ wo fọ́nrán tí Ọdúnládé Adékọ́lá tí ó ṣe fún Portable. Ẹ fi ara balẹ̀ kí ẹ wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí kí ẹ lè mọ nǹkan tí ó ṣẹlẹ̀ gangan. Ẹ̀yin tèmi, ó yá, a ó máa fún yín láǹfààní láti wo fọ́nrán náà báyìí. Ó ti yá. One row, part 1 and 2, one row, produced by HAREJAN, Lukman Olowo Igemo is showing right now. One row, part 1 and 2, kí ló ń rò, ta ló ń rò fún, kí ló ń ṣẹlẹ̀, ta ló jẹ́ one row gangan nínú movie yẹn. Part 1 and 2, one row, tó bá wo one row, lágbára Ọlọ́run wọn ní rojọ́ burúkú lé wa o, wọn ní rojọ́ ọ̀ràn nílé wa. Ayọ̀ ó la máa fi ṣe ọdún. One row, part 1 and 2 is produced by HAREJAN, Lukman Olowo Igemo. Okay, mo ń ṣe bí HAREJAN tẹ́lẹ̀, jẹ́ kí n ṣe bí ọdún. One row, wọ́n ṣó ẹ lọ́wọ́ báyìí, ẹ lọ wò kẹ́ enjoy ẹ̀ gan. Thank you. Ṣé rí pé Ọdúnládé ti gbé adé bẹ̀ tán? Bó ṣe gbé adé bẹ̀ tán yẹn, everybody ẹ má jẹ́ kí ní ṣe, ẹ má jẹ́ kó wọlẹ̀, ẹ má fi falẹ̀, ẹ bá mi kọjá lọ sórí HAREJAN Magic TV tó jẹ́ YouTube channel ti tèmi. Ẹ gẹ́tì ẹ̀ pé lọ máa bá mi wo movie mi. Wọ́n rò ó ti tán, wọ́n rò ó ti tán. Ẹ máa lọ bá mi fàsìkò yìí wò. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣé mọ̀ pé bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò ní tán lé èékánná. Tí mi bá ti wà òkè, tọ́jà mi ò bá tí tà, mo ní movies tó pọ̀ rẹpẹtẹ tí mo dẹ̀ mọ̀ pé ìtì wò, torí tó bá jẹ́ wípé ẹ ti wo àwọn movies yẹn, máa wà òkè níbi tí mo wà òkè dé yìí lọ. Àwọn ẹlẹ́nu jábàjábà kan ò ní máa sọ wípé poor man, poor actor, he don't get money, he did not reach nǹkan. Ẹ lọ bá mi wo gbogbo àwọn movies mi lórí HAREJAN Magic TV, kémi náà kí n wá reach. Ẹgẹ́tẹ̀ kí n wá reach kí n dẹ̀bẹ̀rẹ̀ sí ẹgẹ́tẹ̀ kó yọ lára mi, kọ́lá yọ lára mi, kó yọ lára mi. Ẹgẹ́tẹ̀ wọ́n rò kó ti tán, ó wà lórí HAREJAN Magic TV. Ó yá, ẹ máa lọ bá mi wo kẹ́tìkẹ́tì. Ẹ jọ̀ọ́.